káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. alájà àwo ilé ìfẹ́ o àwo nígbàwo ni. níbikíbi tó lúkálùkù bá wà jákèjádò gbogbo àgbáláyé mo kí wa o. àyíkáwo ní gbọ̀wọ́ o àwo àtẹ àwo ayé. mo ní mo ti sọ́rí lọ́jọ́ kan wípé ṣé lóòótọ́ lóògùn wà. mo ti sọ́rí sẹ́ẹ̀ pé ṣé lóòótọ́ ni òògùn wà. ṣé lóòótọ́ lágbára ń bẹ nílẹ̀ káàárọ̀ òjìrè. mo béèrè lọ́wọ́ àwọn kan lọ́jọ́ kan pé ṣé lóòótọ́ ni òògùn wà. mo ti béèrè lọ́wọ́ àwọn kan rí pé ṣé lóòótọ́ ni òògùn ń bẹ nílẹ̀ káàárọ̀ òjìrè. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí ní diaspora nígbà náà. àwọn èèyàn ń pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà náà wọ́n ní kò sí nǹkan kan tó jọ mọ́ òògùn. kí ló sì fà á ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ṣoògùn fún òògùn òṣìṣẹ́ lára rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n fi nǹkan ránṣẹ́ sí i wọ́n ti ṣe nǹkan fún wọ́n sí gbẹ́rẹ́ fún òògùn òṣìṣẹ́ lára rẹ̀. èyí ló mú mi tí mo lọ bá ìyá kan. ìyá tí mo ń sọ èyí ni wọ́n ń pè ní. ìdí méjì ń pa àwo ilé ìfẹ́ ni o. ẹnu mi àgò. àwo oníṣẹ́ àwo. ìyá bọ́ lọ́mọ pé. bọ́lọ́ báyà bọ́ lọ́mọ pé màmá bọ́ lọ́mọ pé ṣé lóòótọ́ lóògùn wà. ìyá bọ́ lọ́mọ pé sọ fún mi pé aláwòdé òògùn wà. mo níbi tí bó mọ̀mọ́ níbi tí dáadáa ni wọ́n lóògùn ń bẹ o. mo wá béèrè lọ́wọ́ wọn pé mo fẹ́ kẹ́ ẹ ṣoògùn fún mi kí n lè bá a nígbàgbọ́ pé òògùn ń bẹ ńlẹ̀ káàárọ̀ òjìrè. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mò ń bá pàdé fẹ́ẹ̀kì lọ́pọ̀ jù. àwo ilé ìfẹ́ ni o. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mò ń bá pàdé onírọ́ lọ́pọ̀ jù nínú wọn fẹ́ẹ̀kì lọ́pọ̀ jù. àwọn alálùpàídà tó jẹ́ wípé irọ́ ni wọ́n ń jẹ irọ́ ni wọ́n ń mu irọ́ gangan náà gbé dání lọ́pọ̀ jù náà àwọn èèyàn tí mo bá pàdé màmá. ìyá bọ́ lọ́mọ pé sọ fún mi wípé Kọ́lá Aláwòdé òògùn ń bẹ o. ṣàméjì o àwo ilé ìfẹ́. ìyá ìwà fún mi láwọn nǹkan kan ní lọ lò ó. ó jẹ́ kí n mọ̀ pé ojú méje ni ti wéré ń jẹ́jẹ́. ojú tó tìmọ́ ni wọ́n ń pè é. èyí tó tìmọ́ ni wọ́n ń pè é ojú méje ni ti wéré ń jẹ́jẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. má bá wọn sọ pé kò sóògùn ńlẹ̀ káàárọ̀ òjíire o. ògùn lé bàbá tiẹ̀ ti lè kú ògùn bẹ́ o. ṣùgbọ́n ó sọ wọ́n ká tó bá wọn olóògùn pàdé. àwọn tó mọ ojú lè jà pé bá a ṣe ń ṣoògùn ó sọ wọ́n. ọlọ́ba mọ̀mọ́. ìyábọ̀ lọ́mọ pé ẹ jẹ́ ń gbé sórí íńtánẹ́ẹ̀tì. ìyábọ̀ lọ́mọ pé ní láíláí Kọ́lá Aláwòdé má gbé mi sórí íńtánẹ́ẹ̀tì. àyẹn mo tó mọ̀ wípé agbára jagbára lọ èèyàn sì jẹ èèyàn lọ àgbà sì tó àgbà ní ń wo àgbà olùdé ní ń wo Ìbàdàn. ó jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ni agbára ń bẹ nílẹ̀ káàárọ̀ òjìrè fáwọn tó bá wà. ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ń bẹ ń Ìbàdàn wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n ń bẹ káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè. tó o bá wá wọn dáadáa wàá mọ̀ pa alágbára ń bẹ. mo wá lọ bá màmá wá fún mi ní kinní kan ní Kọ́lá Aláwòdé lọ lò ó. màmá mo kí o ẹ mọ̀ ṣe o ìyàbọ̀ lọ́mọ pé nílùú Mọ̀dẹ́kẹ́. pàǹkúrú èlùbọ́ ti ń senú odó gbọ̀nhánran ìyàbọ̀ lọ́mọ pé ẹ mọ̀ ṣe o. gbogbo ọ̀nà ni mo san láti gbé ìyá ìwá sórí íńtánẹ́ẹ̀tì ìyá ẹ̀ ò gbà. Kọ́lá Aláwòdé àwo ilé ìfẹ́. mo ní gbogbo ọ̀nà ni mo san gbogbo ọgbọ́n ni mo dá láti gbé ìyá ìwá sórí ètò mi ìyá ẹ̀ ò dá mi lóhùn. gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n ni mo ta pé ìyàbọ̀ lọ́mọ pé mo fẹ́ ṣe interview fún yín lórí ètò mi. ìyá ẹ̀ ní láíláí ó lóun ò lè ráàyè. ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà débi wípé wọ́n ráàyè àti wá sórí social media. iṣẹ́ tó gbé dání lágbára pọ̀. mo lọ sílùú kan ìlú tí mò ń sọ yìí. onírìṣà orírun ilẹ̀. àgbà ní wà àgbà olùdé ní Ìbàdàn fẹ́ ń bá fẹ́ lọ sílùú tí mò ń sọ yìí. wọ́n sọ pé kò ságbára o. wọ́n sọ pé kò sóògùn ògùn ń bẹ o. ìbà ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ mìíràn fìyà. ṣé n sọ kinní kan fún ọ kó o lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà kó o lo ọdún 10 kó o lo ọdún 12 tọ́lọ́run Elédùmarè tí ọba taari ìbùkún sí ọ wà láìtàláì ọmọ ṣe lásán ni.
ìlú èyìnbó wà fáwọn tí wọ́n á gbé bẹ̀ tí kádàrá wọn sì bàgbẹ́ mu. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn àáfàá ti tàn wọ́n àwọn pásítọ̀ ti tàn wọ́n ní àwọn rí ẹ láàrin àwọn aláwọ̀ funfun. èyí ló mú kọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ta gbogbo dúkìá Nàìjíríà lọ́ba mọ́kọ̀pọ̀n lọ́ba tẹ ọkọ̀ létí ìlú èbó yá. ẹ̀ńbàsì délùú èbó tí mò ń sọ yìí á rí i pé kì í ṣe pé wọ́n ń ká owó lórí igi o. ọjọ́ sọ́ra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fọ́tò tí ń wò Nàìjíríà ti dìsíìfù ẹ̀. mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fọ́tò tí ń wò Nàìjíríà ti dìsíìfù ẹ̀. ó ti ń rí rẹ̀ gẹ́gẹ́ bí wípé ó yẹ kémi náà mo ti díù láti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà kí n lọ jókòó bẹ́ẹ̀. Ọlọ́run ọba mọ̀ bí ọ́ o. ogun tí ó dé bá mi tí ń lọ fi jókòó sórílẹ̀-èdè Amẹ́ríkà tí ń lọ mọ́ fi gbé bẹ̀ mọ́jọ́ dé bá mi. iyì t'Amẹ́ríkà ní tàbí tí ìlú òyìnbó ní kò kọjá pé máa lọ máa bọ̀ lọ kọ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà kọ́ lọ sinmi kó o sì padà sí Nàìjíríà. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń bẹ débi wípé wọ́n ti kó gbogbo dúkìá wọn gbogbo ọrọ̀ ajé wọn gbogbo nǹkan tán jẹ́ wọ́n ti tà Nàìjíríà wọ́n ti mọ́kọ̀ pọ̀ wọ́n lọ orílẹ̀-èdè wọ́n lọ sí United Kingdom. ìgbà tán débẹ̀ wọ́n gbọ́gbọ́n àti sílẹ̀kùn ni wọ́n gbọ́gbọ́n àti tilẹ̀kùn padà. gbogbo dúkìá tán tà gbogbo ẹ̀ wá jeopardize. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àsìkò tá a wà yìí ó yẹ kí etí wo ti ṣí o ó yẹ kí gbogbo wa ti mọ̀ wípé kò sí nǹkan kan o. èèyàn ní ń bẹ nínú eégún èèyàn ní ń bẹ nínú ẹ̀kú. lágbára ń bẹ o. tẹ́nìkan bá ń sọ fún ọ pé kò sá lágbára wọ́n ń tàn ọ́ jẹ ni o. ibi tó orí lórí dé ibi tó ọmọ lọ́mọdé àwọn kan tún mọ̀ kọjá tiẹ̀. ká lórílẹ̀‐èdè Amẹ́ríkà kọ́ ni solution. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà wọ́n kàn wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ibẹ̀ ọ̀bá kádàrá rẹ̀ mú. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ó wà ní United Kingdom ní ibẹ̀ ọ̀bá kádàrá rẹ̀ mú. orí ẹ̀ mo ṣe kí wa o orí tí ọba dádé mo ní ṣe bínú agogo dẹni tí wá mo ní ẹja sọ́ra wa kọ́kọ́ béèrè wípé orí mi sọ̀rọ̀ mọ́ lílọ orílẹ̀-èdè Amẹ́ríkà torí rí ọba tí ló rọ̀ mọ́ páànù lórílẹ̀-èdè Amẹ́ríkà yá àjókòó rẹ̀ jẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà. mo nítorí rí ọba tí rọ̀ mọ́ páànù lórílẹ̀-èdè Amẹ́ríkà yá àjókòó rẹ̀ jẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà. orílẹ̀-èdè Nàìjíríà ti tú ọ láti jẹ́ èèyàn ó lè jẹ́ èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà. èèyàn máa jẹ́ èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà ó lè wà lórílẹ̀-èdè Nàìjíríà kó sì jẹ́ èèyàn kó sì tayọ. ó túmọ̀ sí wípé tó o bá farabalẹ̀ dáadáa béèrè pé kí lórí rẹ fẹ́. ó ń sọ tèmi fún tòní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn pásítọ̀ ti dìsíìfù ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn babaláwo wọ́n ti dìsíìfù ẹ̀. wọ́n á ní àwọn ń rí láàrin àwọn akátá. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn àfáà ti dìsíìfù ẹ̀ àwọn tó ń tan yẹrin. wọ́n á ní àwọn rí wọn á ní Olúwa sọ fáwọn wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ibẹ̀ ni ògo rẹ̀ wà. láti ìgbà tán ti wá rìnà sí ọ tó ti lọ orílẹ̀-èdè Amẹ́ríkà sóò ti wá rògo yẹn lò. èèyàn máa béèrè lọ́wọ́ orí mi àpérè ẹ̀dá mi àpésìn. awo ẹnu awo orí ni ẹja kọ́kọ́ bọ ká bọ awo ẹnu ká sì bọ awo orí ẹja bọ orí wa ẹja béèrè pé kí lórí wa gbà. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ti sílé ayé wá wọ́n ti waste time wọn lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó jẹ́ pé wọ́n kàn wá ń bẹ̀ ni wọ́n rí nǹkan kan mú bọ̀ bẹ̀. ọ̀rọ̀ tí mò ń sọ yóò mọ ju àwọn kan lára ẹlòmíì ọmọ wò wípé kò ń kú mọ́ travel gan sí ọ̀wà bẹ́tà torí ẹ̀ mo ṣe ń kí wa o. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fọ́tò ọ̀rẹ́ rẹ̀ ti ń bẹ ní Dubai ní ń wò àní ọ̀rẹ́ mi ń gbádùn Dubai àní ọ̀rẹ́ mi ń gbádùn lórílẹ̀‐èdè Amẹ́ríkà fọ́tò orílẹ̀‐èdè Amẹ́ríkà ló ń wò ó wá akitiyan wàhálà tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà láti 22 years ago blọọkù ẹyọ kan lásán wọn rà sí Nàìjíríà. ẹlòmíì wà l'Amẹ́ríkà láti bíi 30 years ago ẹlòmíì tiẹ̀ ti wà ní United Kingdom láti 1971.
wọ́n rí nǹkan kan gbèsè ń bẹ̀. kí ló sì fà á? nǹkan tó fà á ni wípé wọ́n béèrè lọ́wọ́ orí. orí mi àpérè, ẹ̀dá mi àpésìn, ṣébi tí mo wà yìí sọ bá kádàrá mi mu. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pásítọ̀ àfáà ti dìsíìfù wọn. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì pásítọ̀ àtàfáà ti dìsíìfù ẹ̀. wọ́n dìsíìfù ẹ̀ tán wọ́n wá bà gbogbo nǹkan jẹ́ mọ́ lára. ẹlòmíì ti ta gbogbo dúkìá tó ní. wọ́n á ní kó lọ gba pásítọ̀tì pàápàá lọ gba pásítọ̀tì kó mọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. wọ́n á ní Olúwa sọ pé ọ̀rọ̀ Olúwa sọ pé ìgàn ní Nàìjíríà mọ̀ lágbára o. ká mọ̀ sọ pé Olúwa sọ pé nígbà tí Olúwa sọ nǹkan kan. àwọn ìṣòro gangan tá a nínú wa ní Olúwa sọ pé. èèyàn ọmọ Nàìjíríà tẹ́ ń sọ pé Olúwa sọ pé nígbà tí Olúwa sọ nǹkan kan. àwọn nǹkan tí mò ń sọ yìí ọmọ tẹ̀pọ̀ sáàlà ìgbéga àwọn èèyàn. ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ẹ wo àwọn tẹ́ ẹ ti fi ìran èké tẹ́ ẹ ti fi dọ̀nà wọn rú. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà àtàwọn fẹ́ẹ̀kì babaláwo tán ti fi ìran èké tán ti fi dọ̀nà wọn rú. wọ́n á ní Olúwa sọ wípé wọ́n á ní nǹkan báyìí la rí olójú ọpọ́n fa wọn ní yọ̀mọ̀ jẹ láàrin àwọn akátá. ó ti ń jẹ láàrin àwọn akátá ṣùgbọ́n kò rí nǹkan kan láàrin àwọn akátá. torí ẹ̀ mo ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún gbogbo wa o. olórí aládé gbogbo ni o. ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí wa. má jẹ́ kán fi nǹkan tí ò ṣe má jẹ́ kán fi pọ̀tọ̀wọ́ jẹ́. kó lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà yín ò ní pé kó o bẹ́tà àwọn tó wà Nàìjíríà o. ẹlòmíín wà Nàìjíríà tó bẹ́tà àwọn ará orílẹ̀-èdè Amẹ́ríkà fàáfàá. àìmọye àwọn èèyàn tó ń gbé nǹkan rere ṣe lórílẹ̀-èdè Nàìjíríà tó sì bẹ́tà àwọn ará Amẹ́ríkà. torí ẹ̀ mo ṣe ń fàsìkò yìí kí wa níbikíbi tá a bá wà. ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí wa. mo ní má gbàgbé láti máa lu ẹ̀yọ́nú. wọ́n ń pè kinní kan lẹ́yọ̀nú. ẹ̀yọ́nú sọmọ nǹkan tó ń pè lẹ́yọ̀nú. ẹ̀yọ́nú lọ́ba Ògùn. káyé máa yọ́nú sí ni kájẹ́ yọ́nú kó só yọ́nú kí gbogbo lẹ́bọ̀ lóògùn ọlẹ̀ ó yọ́nú sí mi. àwọn ẹ̀yọ́nú yẹn má gbàgbé pé tó bá nílò rẹ̀ kó o pè mí o. ẹ̀yọ́nú atúndè ọ̀wọ̀ àti aṣẹ́gun pẹ̀lú àwọn iṣẹ́ kan tí ẹ wà tó jẹ́ wípé màá introduce ẹ̀ sẹ́yìn tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà àtẹ̀yìn tẹ́ wà ní United Kingdom ẹ jẹ́ sọ pé màá introduce ẹ̀ sẹ́yìn tẹ́ wà ní diaspora. tẹ́ ẹ bá ti tẹ̀lé ìlànà bí mo ṣe ní kẹ́ ẹ lò wá láì yóò ṣiṣẹ́ dáadáa lára yín. ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí wa o. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi páǹkúrò èlùbọ́ tí ń ṣe inú odó gbọ̀nràn inú orí epo ajó tìkanra. ìdímọ̀bìnrin ṣàfojúdi arípẹ̀ǹpẹ̀lẹ̀ kó oògùn sí àmọ́ ọmọ ṣe o. Kọ́lá Aláwọ̀dé àwọ̀ Ilé Ifẹ̀ ni o.